mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Tó bá yẹ pé àárọ̀ ni fídíò yìí bá yín, mo kí gbogbo yín pé ẹ káàárọ̀. Tó bá yẹ pé ọ̀sán ni, mo kí gbogbo yín pé ẹ káàsán. Tó bá dẹ̀ pé alẹ́ ló bá ẹ̀yin olólùfẹ́ mi, mo kí gbogbo yín pé ẹ káalẹ́. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọ̀dẹ̀ òdùn bí? Mo tún kí gbogbo alẹ́ kan sí lórí Queen Naomi àti Alhaji Hamzat Oríyọmí àti ọ̀gá principal tí wọ́n rìlíìsì lánàá. Ọpẹ́ ni fún Elédùmarè. Àdúrà gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi, àdúrà gbogbo wa ó gbà lórí wọn. Ọpẹ́ ni fún Elédùmarè. Lẹ́yìn tí wọ́n rìlíìsì Queen Naomi ní àná, kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ láàrin Queen Naomi àti King Ọ̀jájá number 2 Ọ̀ọ̀ni of Ifẹ̀? Kí ló tún ṣẹlẹ̀ láàrin wọn? Ẹ̀yin olólùfẹ́ mi, èmi náà ni mo promise yín pé gbogbo information tó bá ti ń lọ, tó bá ti ń tó mi lọ́wọ́, mi ò ní hesitate láti wá mú fún yín. Òun náà ló tún jẹ́ kí n sáré fi eléyìí náà tún tó yín létí látàrí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Queen Naomi àti Ọ̀jájá number 2 lánàá nígbà tí wọ́n rìlíìsì Queen Naomi tán. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ọ̀jájá number 2 wọ́n físìtì kóòtù lánàá. Ó fi bóyá wọ́n ti mọ̀ wípé wọ́n máa rìlíìsì Queen Naomi lánàá. Ẹ mọ̀, gẹ́gẹ́ bí alágbára sálágbára, wọ́n á ti jọ sọ̀rọ̀, wọ́n á ti fọwọ́ luwọ́, wọ́n á ti fi kùn lukùn. Ó possible bẹ́ẹ̀. Ọ̀jájá number 2 ready láti lọ píkì Queen Naomi after tí wọ́n rìlíìsì ẹ̀ lánàá. But to be surprised, Queen Naomi reject offer yẹn. Ó reject Ọ̀jájá number 2. Kábíyèsí ní Queen Naomi, ìwọ ni mo wá pick, so pé ká lè jọ máa lọ sí ààfin. Látàrí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí, ó ní ìdí àwọn sacrifice kan láti ṣe, ó ní ìdí àwọn ritual kan láti ṣe, ó ní ìdí àwọn ìwẹ̀ kan láti wẹ̀, ó ní ìdí àwọn cleansing kan láti ṣe. Àwọn dẹ̀ ti ṣe gbogbo ìpèsè yẹn sílẹ̀ sí ààfin. Àwọn tó máa ṣe ètùtù, tó máa ṣe gbogbo àwọn nǹkan yẹn, gbogbo wọn ti ń dúró díẹ̀ ní ààfin. So kò jẹ́ ká máa lọ. Fún ìyàlẹ́nu, Queen Naomi reject o. Ó ní ńlá, kábíyèsí òun ò tẹ̀lé yín lọ sí ààfin. Kábíyèsí ní págà, kí ló dé, kí ló fẹ́ ṣẹlẹ̀? Why tí o ṣe tẹ̀lé mi lọ sí ààfin? Queen Naomi ní rárá o, òun ò tẹ̀lé yín lọ sí ààfin o. Kábíyèsí ní ó nídìí gbogbo àwọn nǹkan yìí. Ṣé wo mọ̀ wípé ojúlọ́lá kan fi ń ṣọ́rí ni? N tó dẹ̀ máa ń dùn mí nínú ọ̀rọ̀ ẹ̀ náà lélẹ́yìí. Ṣé wo rí pé ìwà agídí inú ìfẹ́ inú tó ní, èèyàn kan lè bá mi sọ̀rọ̀ kí n gbọ́, èèyàn kan lè bá mi sọ̀rọ̀ kí n gbà, tinú mi ni mo fẹ́ ṣe. Ṣé o rí pé òun náà ló kó ẹ sí nǹkan tí ó kó ẹ sí? A dẹ̀ wá dúpẹ́ pé Ọlọ́run ti bá wa kórè èṣù, wọ́n ti rìlíìsì ẹ. Kó dẹ̀ tẹ̀lé mi dáàfin ká lọ ṣe gbogbo àwọn necessary thing tó bá yẹ kí a ṣe, kí gbogbo ewu yìí kí Ọlọ́run lè bá wa ká kó lẹ̀ pátápátá. O tún reject pé o ní tẹ̀lé mi lọ sáàfin. Queen Naomi ní sir, I'm not going to follow you. Kábíyèsí ní why tó ṣe ń lo sir fún mi? Ọkọ ẹ ni mo jẹ́ náà, olólùfẹ́ ni mo jẹ́ náà, o ní láti lo sir fún mi náà. Queen Naomi ní are you not the king? Yes. Kábíyèsí ní yes, I'm the king. Queen Naomi ní that is the reason why I'm respecting you. You are a king, I got to respect you. Sir, mi ò lè tẹ̀lé yín lọ. Ọ̀rọ̀ yìí bí kábíyèsí nínú pé Naomi, báwo ló ṣe ń ṣe báyìí? Ok, níbo ló wá ń lọ báyìí? Kábíyèsí, ẹ má béèrè ibi tí mò ń lọ. Òun mọ̀ wípé, kábíyèsí ló ń sọ bẹ́ẹ̀ pé mo mọ̀ wípé Àkúrẹ́ náà ni òun padà sí. Kí ló tún fẹ́ lọ ṣe ní Àkúrẹ́? Kí ló tún fẹ́ lọ ṣe ní ọ̀dọ̀ màmẹ́? Queen Naomi ní báwo lẹ ṣe mọ̀ pé Àkúrẹ́ lòun lọ? Ṣé òun sọ fún yín pé Àkúrẹ́ lòun lọ ni? Òun ò lọ sí Àkúrẹ́ o. Níbo ló wá ń lọ? Kábíyèsí, ẹ má béèrè ibi tí mò ń lọ ní ọwọ́ mi. Kábíyèsí bàbá Ọ̀jájá number 2 tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín,
bàbá wa mi ò lè máa kọ́ yín bí ó ṣe yẹ kẹ́ ẹ ṣe ní ààfin àwọn bó ṣe yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú àwọn ìyàwó yín but tí ọ̀rọ̀ bá rí báyìí sir with due respect sir tí ọ̀rọ̀ bá rí báyìí irú gbèsè tí ẹ fẹ́ gbé yìí òun kọ́ ló yẹ kẹ́ ẹ gbé. Number 1 sir ẹ mọ̀ wípé nǹkan kan ló lé Queen Naomi kúrò láàfin kò sí ọmọbìnrin náà lórílẹ̀ èpè yìí tó máa rí ilé ọlá tí ò ní fẹ́ tẹ̀pa síbẹ̀ bọ̀ tó fi mú Queen Naomi tó fi sá kúrò láàfin ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan kan ló lé kúrò láàfin. Ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo kúkú máa bẹ̀ yín náà ni mi ò kú ní yé yín bẹ̀ torí pé kí ni tí ò lẹ́yìn Ọlọ́run ẹ̀yin náà ló kàn tí ò bá ti sẹ́yìn kò sé mi because tí n bá broadcast tí n bá rẹ́ni wò tí n bá rẹ́ni gbọ́ ta ni mo wá ń ṣe fún so òun náà ni mo ṣe gbọ́dọ̀ mi ò gbọ́dọ̀ kó yan yín kéré torí pé kí ni ẹ̀yin olólùfẹ́ mi mi ò gbọ́dọ̀ kó yan yín kéré mo máa bẹ̀ yín náà ẹ túbọ̀ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ kẹ́tún jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Queen Naomi àti Ọ̀jájá number 2 ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe gbogbo ẹ̀yin tẹ́ subscribe in fact mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run lọ́ba tó ń sọ̀yàn ní ẹ̀san Ọlọ́run lọ́ba tó ń fi ìbùkún sínú nǹkan yàn gbogbo nǹkan tẹ́ bá ti ń dáwọ́lé ọba mi Èdùmàrè á máa fi ìbùkún sí i torí mi ò mọ bí mo ṣe lè ṣàdúrà fún yín tó torí mo rí pé ẹ̀ ń patronize mi wòtòwòtò ẹ túbọ̀ máa patronize mi ẹ̀yin tèmi ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin bọ́dà mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe ó yá ẹ̀yin náà subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí Ọlọ́run mo máa ń gbádùn yín gan Ọlọ́run mo máa ń kó yín jẹ gan I wish kí n tiẹ̀ mọ gbogbo yín kí gbogbo wa gather together káwa ṣe fàájì fúnra wa Ọlọ́run inú mi kàn máa ń dùn sí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ni inú mi máa ń dùn sí yín gan Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe tí ẹ ti rí ẹ̀rí báwọn èèyàn ṣe ń subscribe wòtòwòtò ẹ̀yin náà ẹ subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí ó yá ẹ subscribe ọwọ́ tẹ wá fi ń tẹ subscribe yẹn lágbára Èdùmàrè star yẹn ọkọ̀ lẹ máa fi yí ọmọ lẹ máa fi gbẹjọ́ owó báyìí lẹ máa fi kà lágbára Ọlọ́run ẹ̀ ní fi gbókun ọmọ sí inshallah ẹni títí ẹ ti bàjẹ́ kò ní wá bá ti yín jẹ́ lágbára Èdùmàrè ẹ bá mi subscribe ẹ lè bá mi share fídíò yìí kí ni nǹkan tí mò ń bá lọ bàbá wa Ọ̀jájá number 2 tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwa kéré sí yín láti máa enlighten yín àwa kéré sí yín láti máa sọ nǹkan tó bá yẹ kí ẹ ṣe fún yín lótìtọ́ àti ní òdodo gbogbo ọkùnrin náà ló máa fẹ́ ṣe nǹkan tẹ́ ẹ ṣe yẹn pé wọ́n ti release ìyàwó mi lénìí jẹ́ kí n lọ gbé kí n gbé wálé but ẹ má gbàgbé pé nǹkan kan ti wà nílẹ̀ nǹkan tó wà nílẹ̀ yẹn ló yẹ kí ẹ wá wò pé ìdí tọmọdé yìí ò fi tẹ̀lé mi wá sáàfin ó yẹ kí èmi náà ti understand irú nǹkan báyìí ẹ máa fi lára balẹ̀ ẹ máa fi lọ́kàn balẹ̀ because èèyàn tó sá kúrò láàfin táàfin bá rọgbọ fún ni kò ní sá kúrò in the first place ẹ ṣe yẹn léní èjì nígbà tí incident yìí ṣẹlẹ̀ ẹ wo nǹkan tí ìkan nínú àwọn olórí yín tó lọ ṣe ní hospital Ọlọ́run kò yọ ìyẹn ò tún tó wọ́n tún gba Agodi prison lọ wọ́n tún lọ kábíyèsí ó yẹ kẹ́yìn náà fi ọkàn péjì kẹ́ ẹ ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n tún gba Agodi lọ wọ́n tún lọ plan ní kúùpù wọn bẹ̀ Ọlọ́run tún tàṣírí wọn náà again kábíyèsí irú ẹni bẹ́ẹ̀ lẹ tún wá ní bọ́n ṣe rìlíìsì ẹ̀ kó máa padà bọ̀ láàfin mọ́tò tẹ gbé wá sí court kí lẹ mọ̀ táwọn olórí ti ṣe sínú ọkọ̀ yẹn pé bóyá tó bá wọnú ẹ̀ kí nǹkan báyìí ṣẹlẹ̀ àbí àfikọ́lẹ̀ tí ń gbé ọkọ̀ yẹn bọ̀ òkè kátẹ̀ wá gbà pé wọn ò tiẹ̀ wá ṣe nǹkan sínú ọkọ̀ ẹ fẹ́ kí olórí Naomi kó tún wá padà sáàfin àṣekù iṣẹ́ àwọn olórí kan wá finish ẹ̀ kábíyèsí ó yẹ kẹ́yìn náà ti ronú débẹ̀ akéré sí yín láti máa enlighten yín akéré sí yín láti máa sọ pé nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ ṣe nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ ṣe èmi mọ̀ pé ìfẹ́ tẹ́ ẹ ní sí Naomi ló jẹ́ kẹ́ ẹ lọ pàdé ẹ̀ ní court láti lọ gbé but ẹ bá sì jẹ́ kókó tiẹ̀ kọ́kọ́ lọ síbi tó bá fẹ́ lọ ná kó kọ́kọ́ lọ farabalẹ̀ kó kọ́kọ́ tẹ̀ lọ ṣe bí ọ̀sẹ̀ kan kára ẹ̀ balẹ̀ kẹ́ ẹ máa communicate lórí phone ó possible ibi tó bá wà kó àláwọ̀ yín kékeré wá bá òun bẹ̀ kẹ́ẹ̀dẹ̀ lọ bá ń bẹ̀
gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ sọ kẹjọ máa sọ ń bẹ̀yẹn kẹjọ máa sọ ń bẹ̀yẹn títí ẹ máa fi confuse àti ẹ̀ kò ń ṣe gbogbo nǹkan tó fèsì nínú sẹ́ẹ̀lì ń bẹ̀yẹn ẹ dẹ̀ wá expect ẹ̀ náà pé kó dẹ̀ wá tẹ̀lé yín lọ sáàfin náà bẹ́ẹ̀ pẹ̀lú àdúrà nǹkan tó fèsì àná kábíyèsí ó yẹ kẹ́yìn náà mọ̀ wípé kò ní lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ kò ní lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé kò ní lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ mo mọ̀ pé bó ṣe reject ọfà yín yẹn inú yín ò lè dùn lóòótọ́ inú yín ò lè dùn kódà kábíyèsí tún tẹ̀síwájú pé ó reject ọfà mi ó sáfẹ́ lọ sí ọ̀dọ̀ màmá ẹ náà ṣá ṣé wo mọ̀ wípé tí obìnrin bá ti wà nílé ọkọ kábíyèsí ẹ̀ tún kò ti báìbù kan bẹ̀ yẹn mo ti gbàgbé fásì yẹn ẹ mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ máa ti mọ fásì tí mò ń sọ yìí níbi tí báìbù ti sọ wípé two shall become one ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ máa ti mọ ibẹ̀ yẹn kábíyèsí tún jẹ́ kó yé Naomi pé ọ̀dọ̀ mi ló yẹ kí ọkùnrin máa fà sí kò ń ṣe ọ̀dọ̀ màmá ẹ̀ kí ló tún fẹ́ lọ ṣe ní ọ̀dọ̀ màmá ẹ̀ bó tiẹ̀ ti lè jẹ́ pé lóòótọ́ àwọn yúùtù Àkúrẹ́ wọ́n support ẹ̀ kódà wọn ò tiẹ̀ rí mi wọn ò tiẹ̀ rí tètè mi rò ìwọ ni wọ́n support but still ẹ̀sìn náà Àkúrẹ́ yẹn ò safe fún ẹ̀ Àkúrẹ́ tó ń lọ yẹn kò safe fún ẹ̀ Queen Naomi ní sáà ta ló sọ fún yín pé òun lọ sí Àkúrẹ́ and then ẹ má gbàgbé wípé wọ́n ní nígbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ni àwọn group of pastor kan náà ti wà nílé Naomi bọ́n ṣe ń gbàdúrà non-fast non-prayer non-fast non-prayer non-fast non-prayer ẹjọ́ kábíyèsí ṣé irú àwọn èèyàn yẹn ṣé kò yẹ kí Naomi tiẹ̀ tún lọ yọjú sí wọn pé ẹ̀yin ìránṣẹ́ Olúwa ẹ ṣe gan o tẹ́ ẹ dúró tì mí o kí àwọn yẹn dẹ̀ tó rọ òjò àdúrà lé lórí ẹ wá sọ pé ààfin ló tún kàn ẹ wá fẹ́ lọ ṣe sacrifice number one èmi mọ̀ nǹkan tó jẹ́ kí Naomi kó reject ọfà yẹn nǹkan méjì ló jẹ́ kó reject ọfà yẹn ẹ lólùfẹ́ mi tí mo bá right ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sábẹ́ comment section tí mo bá wrong ẹ̀yin náà ẹ fi èrò ọkàn yín sí abẹ́ comment section èrò ọkàn ti tèmi lèmi fẹ́ òun lèmi ń sọ fún yín yìí number one àfi òrọ̀gbọ̀ fún Naomi òun ló ṣe kó ń bẹ ẹ lè expect pé kó tún padà sáàfin number two ẹ má bínú o ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ foríjì mi o tí n bá sọ̀rọ̀ kan tí kò bá yẹ kí n sọ ọ̀ bóyá àgbékalẹ̀ mi ni ò wá òkè ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ ẹ foríjì mi bí mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ number two tí mo mìn ni pé ẹ má gbàgbé pé Naomi ìránṣẹ́ Ọlọ́run ni àwọn kìrìsìtẹ́nì wọ́n dẹ̀ bìlífù wípé anything láti máa ṣe pẹ̀lú herbalist babaláwo oníṣègùn adáhunṣe à ń ṣe ritual à ń ṣe kírísìn à ń ṣe kínní wọ́n bìlífù pé ẹbọ ni lọ́dọ̀ ti àwọn kìrìsìtẹ́nì so ẹ wá lè expect kí Naomi kó fi Ọlọ́run ẹ̀ sílẹ̀ kó wá tún sọ wípé tàwọn ẹlẹ́sìn àbáláyé lòun tún fẹ́ lọ sí torí pé kí ni ọ̀nà tí kábíyèsí ń gbé gbà ọ̀nà ẹlẹ́sìn àbáláyé òun ni wọ́n ń jẹ́ kó yé pé cleansing gbogbo nǹkan ó ti pè wọ́n ti pètò ẹ̀ sílẹ̀ láàfin kọ́ ká lọ fi ṣe cleansing fún ẹ kí nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má tún lè repeat ara ẹ̀ mọ́ lójú ti Naomi ẹbọ ni wọ́n lè believe pé dúdú àti funfun kò sí nǹkan tí wọ́n jọ ní ṣe papọ̀ bóyá tó bá jẹ́ pé kábíyèsí ò mention cleansing tó bá jẹ́ pé kábíyèsí ò mention àwọn ti pèsè nǹkan lẹ̀ láàfin kán wá lọ fi cleanse ẹ̀ kán wá lọ fi ṣe gbogbo ètùtù tó bá yẹ kán ṣe àwọn ti pèsè ẹlẹ́ láàfin tó bá jẹ́ pé kábíyèsí ò mention ẹ̀ ó mà ṣe é ṣe kí Naomi kó tún ronú pé ok jẹ́ kí n visit ààfin but torí kọ́kọ́ yẹn mo mọ̀ wípé ìyẹn máa fẹ́ jẹ́ number one nǹkan tó change ọkàn Naomi pé kí n tẹ̀lé yín lọ sáàfin kẹ́ ẹ̀ tún wá lọ kó nǹkan ẹbọ nǹkan kíní lé mi lórí no
ọlọ́run mi tí mò ń sìn ó ti yọ mí, ọlọ́run mi tí mò ń sìn kò padà lẹ́yìn mi. Ẹ jẹ́ kí n lọ yọjú sí àwọn tó ń fàdúrà jagun fún mi nínú ilé mi. Kábíyèsí, ó yẹ kẹ́yin náà ti ronú dé gbogbo bẹ̀yẹn. But tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ̀yin lólùfẹ́ mi, èmi ò mọ èrò ọkàn tiyín, èrò ọkàn tèmi lèmi ń sọ yẹn. Ẹ̀yin náà ẹ fi èrò ọkàn tiyín náà hàn lábẹ́ comment section. Ṣé bí Naomi ṣe reject kábíyèsí yẹn ṣó wà okay àbí ó wà okay? Tó bá wà okay, ẹ fi hàn lábẹ́ comment section. Tí ó bá wà okay, ẹ fi hàn lábẹ́ comment section. Ṣé rí ọ̀rọ̀ tó tí ó wà nílẹ̀ yìí kò ń ṣọ̀rọ̀ tèmi nìkan, ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ jẹ́ kí gbogbo àjọ finúkonú kájọ fikùn lukùn. Tó bá yẹ pé nǹkan tí Naomi ṣe yẹn dá, ẹ jẹ́ ká rí lábẹ́ comment section. Tó bá kù díẹ̀ káàtó, ẹ jẹ́ ká rí lábẹ́ comment section. But ní ti tèmi, nǹkan tí Naomi ṣe yẹn ó sì wà okay. Kó kọ́kọ́ lọ forí ara ẹ̀ pamọ́ ná, kán túbọ̀ rọ̀jò àdúrà lé lórí, kó sun oorun àlàáfíà, kọ́kàn ẹ̀ balẹ̀, kí gbogbo pressure nù sẹ́ẹ̀lì yẹn kó tẹ̀ kọ́kọ́ kó lára ẹ̀ nà. Ìyẹn ò ní kí bàbá wa Ọ̀jájá number 2 kó máa communicate pẹ̀lú ara wọn. Kódà wọ́n lè lọ bá níbi tó bá wà. Tára ẹ̀ bá balẹ̀, Naomi fún ara ẹ̀ am honest thing to do. And then bàbá wa Ọ̀jájá number 2, ẹ̀yin náà ẹ bá wa cleanse ààfin. Ààfin yẹn need the cleansing. Àwọn kàńdá kan wà láàfin yẹn tó yẹ kẹ́ ẹ fọ̀ dànù. Àwọn kàńdá kan wà láàfin yẹn tó yẹ kẹ́ ẹ clean. Tẹ́ ẹ bá fẹ́ kí Naomi padà sáàfin, ẹ kọ́kọ́ clean ààfin yẹn náà. Ààfin yẹn need the thoroughly cleaning. Ẹ bá wa clean ààfin yẹn. Tẹ́ ẹ bá ti clean ààfin, tó bá pẹ́ lóòótọ́ àti lódodo lẹ nífẹ̀ẹ́ Naomi, ẹ bá wa clean ààfin yẹn. Torí bá ààfin yìí ṣe ń gbóná tó ń yerukuru yìí, tí Naomi bá padà síbẹ̀, anything can happen. Bíbélì náà sọ, ó ní tí Ọlọ́run bá ń ṣọ́ ẹ, ìwọ náà ṣọ́ra. Nígbà tí Ọlọ́run bá ń ṣọ́ fọ́lọ́nṣọ́, tí fọ́lọ́nṣọ́ náà tún lọ ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀pẹ, ṣé ẹ rí pé òun ló ń kọ́ níjà ìyá rẹ̀? Ọlọ́run ti ń ṣọ́ Naomi náà, ṣé kò yẹ kí Naomi náà ṣọ́ ara ẹ ni? Bàbá wa kábíyèsí, ẹ jọ̀ọ́ ẹ bá wa clean ààfin yẹn. Tẹ́ ẹ bá fẹ́ kí Naomi kó padà sáàfin, ẹ̀yin lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kí gbogbo ọmọ Nàìjíríà rí. Gbogbo advice tẹ́ ẹ bá fẹ́ fún Naomi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fún un. Naomi náà èèyàn bíi tiwa náà ni, kò lè gbọ́n tán, ẹ jẹ́ ká tún fún ní advice tàbí àmọ̀ká àbá lè fún. So òun ni báyìí share fídíò yìí kí àwọn èèyàn lè rí. Ẹ bá mi share fídíò yìí, kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. A ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ rejected. Ṣé rejected ni àbí rejection tí Queen Naomi tó fún bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ pé sà mi ò tẹ̀lé yín lọlé látàrí gbogbo nǹkan tí ó ti ń ṣẹlẹ̀ yìí. Ẹ jẹ́ kí n lọ fún ara mi pamọ́ síbì kan náà. Bóyá everything bá die down, we know what to do. Ẹ lólùfẹ́ mi, a ò ní rí jù báyìí lọ. Ẹ bá mi share fídíò yìí, kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ire o, o tún padà bọ̀. If there's any information, I will not hesitate to bring it back to you. I love you guys. I love you all. Bye.